irú ẹkùn kò ṣe fi lé ajá lọ́wọ́ ojú ẹkùn pọ́n irú ẹkùn lé kókókó irú ẹkùn ń gbòòrò sí lójoojúmọ́ irú ẹkùn ti dé Delta State o ẹ̀yin ènìyàn wá gbọ́ ó gbé fọ́nrán wọ́kẹ́ wá wò àwọn irú ẹkùn wọ́n ti dé Delta State ó ń lọ díẹ̀díẹ̀ níwọ̀n o ẹ̀yin ti Edo State ẹ máa múra sílẹ̀ ẹ̀yin ti Edo State ẹ máa múra sílẹ̀ ìlú ẹkùn àwọn náà wọ́n ń bọ̀ ní Edo State àwa tí mo fi àkókò yìí mo fi rọ̀ wá gbogbo àwa ọmọ Ondo State káàkiri ẹ jẹ́ ká announce the launching of èrò ẹkùn in Ondo State and Ekiti àwa ló kàn o ẹ jẹ́ ká gbáradì o ẹ jẹ́ ká yẹ bàbá wa olóyè Májàsọ́lá Ìgbòho Òòṣà jagun ńlá of Yorùbá land ẹ jẹ́ ká máa múra sílẹ̀ dè wọ́n kó làmìlaka kí ti Ondo State àti tèkìtì kó làmìlaka káfi nà wọ́n pa kó nà ọmọ ọkọjọ ọmọ nà ọmọ pa ní káfi wọ́n ṣe gbogbo àwọn agbésùmọ̀mí orí ilẹ̀ wa ẹ máa kẹ́rù yín ìjà ìrù ẹkùn dé kókókó lójú ọ̀tá ń le kókókó lójú ẹkùn ń le ẹ máa múra sílẹ̀ ẹ̀yin náà ẹ ti rí gbogbo ẹ̀yin tẹ̀ ń parimuro para yín àti máa balẹ̀ nígbà tí bàbá lọ sí Ọ̀ṣun State wọ́n dé ààfin bàbá wa Ọ̀jájá olórí alẹ́ adé gbogbo Ọ̀ọ̀ni ọ̀rìn kílẹ̀ mì tìtì ẹ wo ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n yẹ wọn sí wọ́n nà wọn 100 million ó bí súnmọ́mọ́ ní o kí bá nìyẹn sì mo ti bọ́ nínú ìyà ayérayé nìyẹn 100 million àwọn bàbá wa tó kù bó tẹ̀ jẹ́ 10 million ẹ̀ náà ẹ máa fi sí empower wọn gbogbo àwọn state kán ra ilos kán ra ọ̀kadà fún àwọn boys tán fi máa wọgbó any urgent any emergency bẹ́lẹ̀ yìí kán gbé kán wọgbó lọ ohun tá à ń fẹ́ nìyẹn o ohun tá à ń fẹ́ nìyẹn mo dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ náà ló ṣe máa rí kò ní yẹ̀ ẹ̀yin ènìyàn wa ohun tá a mú wá fún wa nìyẹn ẹ bá wa farabalẹ̀ kẹ́ bá wo fọ́nrán yìí. ẹ ti lọ lọ́sẹ̀ fún ọ̀rẹ́ báyìí àwọn gbọ́kọ̀dá gẹ̀ẹ́bù ọba tẹ kábíyèsí fún ẹ̀ wọ́n wá láti gbọ́kọ̀dá jáde fẹ́ báyìí ẹ̀ẹ́dẹ́ fẹ́ kó báyà kó ilé wá sí Delta wọ́n ti kọ́ sí Delta àní kó jìnnà ní kẹ́ni kó báyà ní ti àní pé bóyá ó jìnnà ó gbé flight wá bẹ̀rẹ̀ ó sá bàbá ó sá ká ẹjẹ́ ọ̀rẹ́ náà nílé ìlú ẹni tó ń lo kò sọ inú mọ̀ ní ọkọ̀ àwọn náà ní kọ̀mọ́dà ti wà. ẹ̀ẹ́dọ̀ fọ́tò tó yìí ẹ̀yin gẹ́gẹ́ ní sí fọ́tò yẹn tó báyìí tẹ́lá ẹ̀dùgbà nọ́mbà tó bá yìí fọ́tò yẹn ọ̀kẹ́ máa tó wọlé níbẹ̀ àgbẹ̀mọ́ dẹ̀ fẹ́ tó wá àwọn àgbàrọ̀ lọ. Àjídáwọ́ máa jẹ́ bàbá. Wọ́n ta wà fún mi pé ká sọ àwọn ọlọ́kan. Àná mo sì wà lórí fóònù mo dúró gbẹ̀ dání báyìí. Bàbá wa ní ló ṣe bẹ́ẹ̀. 100 million ni bàbá fún wa lánàá. Ó jẹ́ kó máa rí ní ẹ̀rí. Bàbá dẹ̀ sọ pé kò tán síbẹ̀ o. Àwọn ìfún wọn máa continue. Pẹ̀lú gbogbo àwọn oríṣiríṣi àwọn ìyẹn ńlá ti kéde. Àwọn ọmọ Yorùbá. President jẹ́ bàbá ìlú wa. Àwọn náà máa ṣe gbogbo lókùn tó dé. Ohun tí President sọ ní pé kálàfẹ́ wà gbogbo ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Anywhere níjọba tí táwọn bá ní ti bá ti yọ wá lẹ́nu. Ẹ̀kan náà gbogbo aláàtìsẹ́ níbẹ̀. Gbogbo Nàìjíríà ni. Gbogbo Nàìjíríà ni. Kódà máa lọ sí Jos. Ọba ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. Lòdì bẹ́ẹ̀ nílọ. Wọ́n ní wọ́n kánò bí ó dé bẹ́ẹ̀. Kò sí ìfẹ́ tó lọ́dọ̀ bẹ́ẹ̀. Ó sá bàbá. Kò sí ìfẹ́ mi lọ. Gbogbo bí táwọn Yorùbá bá ti wà. Anywhere tí Yorùbá bá ti wà. Báwọn Yorùbá Kánò bá pè mí màá lọ bá wọn. Bí Yorùbá Kaduna bá pè mí màá lọ. Bí Nàìjíríà gbogbo rẹ̀. Àwọn Yorùbá náà dẹ̀ wà ń bẹ̀. Màá lọ bá wọn bẹ̀. Èmi máa lọ bẹ̀. Kò sí ibi tá a lè lọ. A ti lọ́ọ̀jẹ̀ ní Kwara State. A sì máa padà lọ Kwara láìpẹ́ yìí láti lọ wo ibi tí wọ́n bá ṣẹ́ dé mẹ́. A máa débẹ̀ láti lọ wo ibi tí wọ́n bá àwọn sẹ́yìn dé. Sí ọ̀nà Ọlọ́run bá wà pẹ̀lú yìí. Ọlọ́run nífẹ̀ẹ́ yín. Ẹran Yorùbá ò ní panu láíláí. Àwọn ajínigbé ò ní gbalẹ̀ wa. Àwa la máa borí bandit. Láti Ọlọ́run láti àwọn bàbá wa yóò ní sí láíláí. Dúpẹ́ gan. Bàbá kan ní bàbá alápàájí akọ̀fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ni. Ẹ má bínú lórí ọmọ kékeré tí mo jẹ́. Rárá,
Ọlọ́run ni wọ́n kúnlẹ̀ fún. Wọ́n pa ọmọ ní sọ̀lọ̀ ọmọ lọ ọmọdé. Wọ́n pa ọmọ ní sọ̀bọ̀ ọmọ lọ ọmọ bọ̀. Wọ́n pa ọmọ ní sórìn lọ ọmọ òde mọ́. Mo dé bí atẹ́gùn tó wọlé dé wẹ́rẹ́ mo gbá ìkanjú èwì tó jọjú dé. Ó yẹ èyí fún gbogbo aṣojú pé kán máa fúnra. Ará ìwì yóò sàn, iná ìwì yóò ràn. Àti rọ́mù gbọ̀ngàn òṣèyè kánná láyé. Ó dá mi lójú kò sẹ́ni tó fẹ́ràn òwújọ láǹtakùn lọ. Ó jọ mí lójú wípé àwọn àyàn ò sí níbí ká kọlùjọ kí n kọ́kọ́ fi tó dára díẹ̀. Ṣùgbọ́n kí n tó múrò yẹn ìbọn ní pẹ́pọ́ yẹ kí n júbà Olódùmarè bàbá. Ọba tó dá wa sí, ọba tó gorí ọba. Bàbá mi olùmọ̀ràn kan láyé kábíyèsí, ọba tó rúkọ rẹ̀ lọ́jọ́ èèyàn. Àrà sún ní gbọ́, aṣiwèrè ṣe bàbá kò sóni. Bàbá wa Chief Sunday Igboho. Lọ́lá Olódùmarè ọba. Àrídùnnú yóò ní dìbànújẹ́ láyé. Ṣé o mọ̀ ní báwo lọ́jà lára láyé ń bí ẹni ọlá ni òkúkú nígbà ṣe ẹ̀yìn ṣe. Gbogbo nǹkan tí ń ṣe làkúkú ń rí. Lọ́lá Olúwa ò ní ṣìwàwò. Ní orúkọ Delta State chapter Ìlú-Ẹ̀kùn, a ń kí yín wípé igbá ọ̀mà nígbàrí ọwọ́ ẹnìkan kan wà dànù láì tọ́jú ọlọ́lá Ẹlẹ́dùmarè sí ń bẹ lókè. Ó wà pẹ̀lú ìjọba ti ṣe tẹ́ nígbà tẹ́ bá fẹ́ kí wọ́n lọ àwọn akúrà ìnira mọ́ wà o àwọn wá sí Delta State àwọn ẹ̀mí pọ̀ bẹ́ẹ̀ tí bá ti wá wá yẹn máa yàdọ̀ ọ̀mọ́ndà wa general wa ń bẹ àṣàyè lòkù ohun retí máa yà bẹ̀ máa fẹsẹ̀ kan máa fòkò kan pẹ́ méjì ọ̀hún gbogbo àwọn ọmọ IPOB èyàn mi ni wọn o mi lè deny wọn o èyàn mi ni Kanu mi lè deny rẹ o èyàn mi ni Nnamdi Kanu mi lè deny rẹ he's my friend Samuel Ekpa is my tight friend mi lè deny wọn èmi ò fi parọ́ ojú rẹ they are my friends they are my brothers we are one. Oye níbo ara ní ìtura ẹ̀ bá dé àti díẹ̀ sí ìfìyí wọ́n pè wọ́n padà ní ìfìyí àwọn tó ń ṣe nǹkan tí ò dáa Delta àwọn wà ní wọ́n fà ní ìfìyí. Gbogbo àwọn tí ń ṣe nǹkan tí ò dáa làwọn áfà àwọn tó ń sọ pé dandan fẹ́ gbalẹ̀ Yorùbá àwọn àdúgbà. Mo ti gbọ́ wọn máa bá wọn sọ̀rọ̀ má ṣe tán nísìnyí nísìnyí máa tó bí nísìnyí ìzá bí n pè é lọ́wọ́ tó wọ́n kó wa tàbí tó wọnú ìlú wa tàbí tó wá sí ilé ìgbẹ́ tó bẹ́ẹ̀ a máa pèsè ẹ̀yìn a máa kílẹ̀ ìdààmú ìyẹn wà gbogbo wa wẹ̀ àwọn àti Ìgbò ni o àti Yorùbá ni òwe àwọn mo máa wá sí Delta láti wá yẹ yín sí àdẹ̀sọ́ gba àwọn tọ́jú rẹ̀ níbẹ̀ yẹn kan wá pẹ̀lú ìkájọ sí Ọlọ́run ní fílẹ̀ Ọlọ́run ní èmi mọ̀ nù ọkàn mi pé ìran Yorùbá kò lè parí láéláé àwọn láti máa bóyí ẹnu asá yóò di ti láéláé ẹlẹ́yà bọ́tẹ̀ bẹ́ẹ̀ ni yes òun náà lẹ wò yẹn wọ́n wá láti wá yẹ olóyè sí wọ́n wá láti wá fẹ́ wọ́n wá láti jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn náà wọn ò dákẹ́ o torí náà tẹ́ bá wọnú ìtàn tẹ́ bá wo map gbogbo àwọn ibi tílẹ̀ Yorùbá dé ní Delta State àwọn Warri tẹ̀ ń wò yẹn ilẹ̀ Yorùbá àwọn kí náà ti ń pè wọ́n àwọn ti Warri bẹ́ẹ̀ náà ni àwọn ti Olú of Warri bọ́mọ Ilé Ifẹ̀ ní gbogbo wọn ilẹ̀ Yorùbá ní gbogbo yẹn olóyè dẹ̀ ti jẹ́ ká mọ̀ pé tóun bá fẹ́ wá sí Delta State òun máa dá ọ̀dọ̀ Àsárédòkúnbọ̀ tó jẹ́ olórí àwọn ṣé militant náà ń pè wọ́n àwọn jagunjagun ọlọ́run ẹ̀ṣẹ́ mọ̀ pé òun náà ní àwọn ọmọ ogun tiẹ̀ Àsárédòkúnbọ̀ òun náà kó àwọn ọmọ ogun jọ bíi ti Ìlú-Ẹ̀kùn ṣùgbọ́n in the history of Nigeria kẹ́nìkan kò dá individual kan kó dẹ̀ dá ẹgbẹ́ ọmọ ogun sílẹ̀ kó dẹ̀ lu gbogbo ìgboro pabẹ́lẹ̀ yìí how many months within how many months to this time by the time tó bá máa tó 1 year ẹ̀yin ènìyàn àwọn ọmọ ogun Ìlú-Ẹ̀kùn tó máa ti wà nílẹ̀ Yorùbá wọ́n ti lé ní 50 million kí náà ń pè ní 50 million kéré torí ní ẹ̀kẹ̀ka ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń rò ó sí pé bóyá tó má darapọ̀ mọ́ Ìlú-Ẹ̀kùn o wọ́n fẹ́ kó wọn lọ́wọ́ gbónú lọ kojú àwọn Fúlàní ni o láti lọ máa no ẹ̀kẹ̀ka ni ìwọ tó jẹ́ tailor ló ń ṣe iṣẹ́ tailor tó ń ṣe yẹn náà ni wàá máa ṣe fún Ìlú-Ẹ̀kùn
ìwọ tó bá jẹ́ pé bàtà ló ń rán bàtà tó ń rán ẹ náà ni bó ṣe rí ní sójà náà nìyẹn ìwọ tó jẹ́ pé nọ́ọ̀sì ni ẹ́ you will continue your job with ìrù ẹkùn wàá jẹ́ nọ́ọ̀sì fún àwọn ìrù ẹkùn bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn gbogbo nǹkan tó wà tó wù tó ń ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe tó jẹ́ pé ìlànà ẹ nìyẹn gbogbo ẹ̀ náà ni wàá máa ṣe fún ìrù ẹkùn gbogbo ẹ̀ náà máa ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ bí àwọn bàbá wa wọ́n bọ́ ṣe sọ bọ́ ṣe fi lélẹ̀ nìyẹn ẹ má jẹ́ ká máa níbẹ̀rù pé wọ́n fẹ́ lọ darapọ̀ mọ́ ìrù ẹkùn wọ́n fẹ́ lọ kojú àwọn Fúlàní ni kò rí bẹ́ẹ̀ gbogbo àwọn kan la ní láti máa làyé àwọn ènìyàn pàápàá jùlọ àwọn èèyàn tí wọ́n ní lọ́kàn láti join ṣùgbọ́n tí wọ́n ti ànọ́dà tó ń fà wọ́n sẹ́yìn ara àwọn nǹkan tẹ́ ń rò lọ́kàn kì í ṣe pé bí ẹ fẹ́ lọ darapọ̀ mọ́ ìrù ẹkùn èmi tó yẹ pé ìrù ẹkùn yìí dẹ̀ wù mí láti join ṣùgbọ́n mi ò ní kọ̀ọ̀kan dání mi ò lóògùn ayẹta tí n bá fẹ́ lọ kọjá àwọn Fúlàní kọ́ máa wá pa no kò rí bẹ́ẹ̀ o gbogbo ohun tó ń tá ń ṣe ohun tá a mọ̀ ń ṣe òun náà làwọn máa ṣe tẹ́ bá débẹ̀ gbogbo ohun tẹ́ ń ṣe gbogbo profession yín òun náà lẹ́ẹ̀ máa ṣe ń bẹ̀ àwọn èèyàn ló máa wà ní ọ́fíìsì náà ṣe bá àwọn èèyàn kan ló ń rẹ́gísítà wọn àwọn èèyàn tó mọ̀ nǹkan tó mọ̀ ń kà àwọn náà ló máa wà ní ọ́fíìsì wà fún ìrù ẹkùn kì í ṣe gbogbo ẹ̀ wọ́n ṣáà lè fẹ́ lọ sí kan fi lélẹ̀ lófo àwọn kan máa di lémù gẹ́gẹ́ bí tàwọn ọmọ ogun sójà bó ṣe wà náà nìyẹn ọ̀nkùnmí kan dókítà ni òun náà ló ń ṣe fún àwọn sójà àwọn tó bá ti farapa ní ojú ogun àwọn ló máa lọ kó wọn àwọn lá máa tọ́jú wọn so bó ṣe rí nìyẹn ẹ má jẹ́ ká ní ìfòyà àwa tí Ondo State lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká ń gbáradì ẹ jọ̀ọ́ a fẹ́ donate owó tí àkáǹtì bá ti jáde a máa place ẹ̀ sórí gbogbo àwọn prógámù wa kí gbogbo ọmọ Ondo State níbi kí tá a bá wà a fẹ́ welcome bàbá wa olóyè Májàsọ́lá Ìgbòho Òòṣà fún ìrù ẹkùn ní Ondo State kán bá wa launch ìrù ẹkùn gẹ́gẹ́ bọ́n ṣe ṣe sí àwọn ìlú tó kù a dẹ̀ máa invite Àkúrẹ́ náà ti fẹ́ ṣe bàbá wa Déjì of Àkúrẹ́ wà ń bẹ̀ bàbá wa Òṣèmọ̀wé àwọn náà wà ń bẹ̀ bàbá wa Olúkàrẹ́ gbogbo àwọn ọba Ọ̀kà àwọn náà máa wà ń bẹ̀ gbogbo ọba kí náà pè Ìfọ̀n àwọn náà máa wà ń bẹ̀ ọba ilé Àkúrẹ́ àwọn ogun náà ló máa wà ọba Ìdànrè gbogbo wọn pápátá gbogbo wọn náà máa wà ń bẹ̀ àwọn ti kálẹ̀ Ìlàjẹ gbogbo wọn náà máa invite wá síbẹ̀ tó dẹ̀ máa dùn tó máa lárinrin tí gbogbo wa ẹ wo ẹ jẹ́ ká fínlẹ̀ síbí níbi tá a bá dé Àkàlàmàgbò TV náà ni èmi ọmọ náà ni ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi lórí ìkànnì mo rí pé ètò wa ò lọ bó ṣe ń lọ mọ́ díẹ̀ ló kù lórí ọ̀rọ̀ láptọ̀pù mi nǹkan tí mo dojú kọ kì í ṣe nǹkan kékeré o ṣùgbọ́n mo mọ̀ pé dídùn náà ni ọ̀sán àṣù kò ní bàjẹ́ o ó dàbọ̀.